àwọn DSS tí ń wá bàbá Alado tó bú gómìnà Dapo Abiodun níjó níyìí o. ẹ tó bá rí kó jẹ́ gómìnà Ogun State kò ní dáa fún un. ṣe bẹ́ẹ̀ rántí pé bàbá Alado ló gbé èrò ọkàn rẹ̀ síta nípa àwọn ojú òpópónà tí ò da nínú ìpínlẹ̀ Ògùn táwọn kan ní ọ̀rọ̀ tó sọ sódìdí gómìnà Dapo Abiodun tí ó lè sọrú ẹ̀ sí bàbá ẹ̀. Wàhálà ṣùgbọ́n ẹ̀dùn náà ṣé kò sómìnira láti sọ ẹ̀dùn ọkàn ara ẹni mọ́ ni àbí ká pé ọ̀rọ̀ tí bàbá Alado sọ yìí kì í ṣe gbogbo èèyàn ló kàn. mo fi kàbáàbúra Òṣogbo ẹsẹ̀gbẹ́ yín gbogbo Ọ̀ṣun State pátápátá wọn ẹsẹ̀gbẹ́ yín ayé yín ti bàjẹ́. wèrè la fi ń wo wèrè ìyẹn láàrin gómìnà àti bàbá Alado ẹ ti ẹ̀gbọ́n náà àwọn àgbà tí wọ́n ní ohun tójú àgbárí tó fi jí kòtò bójú ọmọdé bá rí kíní ọ̀hún bàìbàì ní ọmọ wò ṣe bí àwọn àgbà yìí kan náà ni wọ́n ní ibi àgbà bá jókòó sí lọmọdé ti ń bọ̀ wá bà àbẹ́ òwò lẹ̀kẹ́ wẹnu ọkọ́ èwo la wá fẹ́ dìmú bẹ̀ báyìí eléyìí ń pòun lọmọ Tinubu ọmọ ta wá ní Dapo Abiodun báyìí bẹ́ẹ̀ sì rèé ẹlẹ́kùn ti sìnkún onígbé ti kígbe ẹ ò wá bá wa pa àwọn tọ́rọ̀ kàn kí wọ́n dá sọ̀rọ̀ yìí kó má bàa dé yánpọnyánrin àbí níbo ni freedom of speech gbà lọ bí nǹkan bá kù díẹ̀ káàtó ṣé dídákẹ́jẹ́ ni ó yanjú ìṣòro ọ̀hún kì í ṣàṣe bí gbogbo lójú gómìnà tó eléyìí mọ̀ tún lágbára yàtọ̀ DSS wọ́n wá bàbá Alado. ẹ wo ẹ̀yin tí bàbá Alado mo ti kúrò lé torí wà ń béèrè fẹ́tọ̀ wa náà ní pé kí DSS mọ̀ wá mi káàkiri wọ́n ní kí DSS mọ̀ wá mi káàkiri mọ̀ nǹkan tá a ṣe o.